Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Nurudeen Adémọlá Adeleke ti kéde pé ní kété tí wọ́n bá ti parí àyẹ̀wò àwọn òṣìṣẹ́ ìjọba tó wà lẹ́nu iṣẹ́ báyìí tán ni ìjọba yóò gba àwọn òṣìṣẹ́ tuntun. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún gómìnà Malam Ọláwálé Rasheed fi síta láìpẹ́ yìí ló ti ṣàlàyé pé gómìnà mọ̀ pé àwọn òṣìṣẹ́ kò tíì tó ní àwọn ẹ̀ka bíi ètò ẹ̀kọ́, ètò ìlera àtàwọn lájọ̀lájọ̀ kan nípínlẹ̀ Ọ̀ṣun. Ìdí nìyí tí wọ́n sì fi gbé ìgbésẹ̀ láti mọ ojúlówó àwọn òṣìṣẹ́ tí wọ́n wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Ó ní gbígba àwòrán àtàwọn nǹkan tó yẹ kí ìjọba mọ̀ nípa àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ látòrí gómìnà, igbákejì rẹ̀ àti abẹnugan fún ilé-ìgbìmọ̀ aṣòfin eléyìí tí ó wáyé lọ́fíìsì gómìnà lọ́jọ́ Ẹtì tó kọjá. Ọláwálé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àyẹ̀wò àwọn òṣìṣẹ́ tí ìjọba bẹ̀rẹ̀ yìí kì í ṣe láti fìtínà tàbí gbógun ti ẹnikẹ́ni bí kò ṣe láti jẹ́ kí ìjọba gbé ìgbésẹ̀ tí ó tọ́ láti tẹ́ àwọn aráàlú àtàwọn òṣìṣẹ́ lọ́rùn. Ó sọ síwájú pé ohun àkọ́kọ́ tó múmú láyà ìjọba tó wà lóde yìí ni ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ìjọba. Bẹ́ẹ̀ ni ìjọba kò ní gbé ìgbésẹ̀ kankan tí yóò pa wọ́n lára. Lára àwọn àfojúsùn àyẹ̀wò yìí gẹ́gẹ́ bí ó ti wí ni láti ṣe àtúnṣe tí ó yẹ sí àkọsílẹ̀ owó oṣù, láti mọ iye àwọn òṣìṣẹ́ ìjọba tó wà lọ́ṣùn àti láti mọ àwọn ẹ̀ka ìjọba tí wọ́n ti nílò àwọn òṣìṣẹ́. Ó ní àwọn tí ń ṣe àkójọ iye àwọn olùkọ́ tí wọ́n nílò láwọn iléèwé káàkiri. Ìjọba fẹ́ mọ iye àwọn olùkọ́ tí ìpínlẹ̀ Ọ̀ṣun nílò ní ẹ̀ka sáyẹ́ǹsì, èdè òyìnbó, ìṣirò, ìbágbépọ̀ ẹ̀dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọláwálé tẹ̀síwájú pé ìjọba ti ṣe ìpàdé pẹ̀lú àwọn alákòóso àwọn òṣìṣẹ́ ìjọba láti fi wọ́n lọ́kàn balẹ̀ pé ìgbésẹ̀ àyẹ̀wò náà wà láti dáàbò bo àwọn òṣìṣẹ́ àti láti tẹ́ ìfẹ́ ọkàn àwọn aráàlú lọ́rùn ni. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.